pẹ̀lú bí òbítíbitì àwọn èrò bí wọ́n ṣe pọ̀ ní pápá ìṣeré tí olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lọ́dún 2019 lábẹ́ ẹgbẹ́ òṣèlú Accord Party lọ́dún 2023 ìyún olóyè Adébáyọ̀ Adélabú ẹni tí gbogbo ayé mọ̀ sí Pẹ́ńkẹ́lẹ́ Mẹ́ẹ̀sì tó ṣẹ̀ṣẹ̀ kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí mínísítà ọ̀rọ̀ náà lórílẹ̀‐èdè yìí pẹ̀lú bẹ́rù ṣe pọ̀ tó níbi tó ti kéde wípé òun yóò díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lọ́dún tó ń bọ̀. níṣe ẹni ó mà jẹ́ kàyéfì wípé kò sí ọ̀kankan lára àwọn àgbààgbà ẹgbẹ́ tàbí alẹ́nulọ́rọ̀ ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n yọjú tàbí péjúpésẹ̀ síbi tí Adébáyọ̀ Adélabú tí ó ti kéde pé òun fẹ́ díje du ipò gómìnà náà. lẹ́yìn tí pé láti ọ̀sẹ̀ tó kọjá ẹni Adébáyọ̀ Adélabú Pẹ́ńkẹ́lẹ́ Mẹ́ẹ̀sì ló ti fi àtẹ̀jáde síta láti ránṣẹ́ sí gbogbo àwọn olólùfẹ́ àti alátìlẹ́yìn ẹ̀ pẹ̀lú gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC pátápátá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé òun fi tìfẹ́tìfẹ́ tọ̀wọ̀tọ̀wọ̀ pè wọ́n síbi tí òun yóò ti kéde èyí tó lóyìnbó ń pè ní declaration pé òun fẹ́ ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì jẹ́ wípé ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú èyí èyí tí í ṣe ọjọ́ 12 nínú oṣù karùn-ún ọdún 2026 the 12th of May 2026 ìní ètò náà ló wáyé níbi tí ogunlọ́gọ̀ àwọn ọmọ ẹgbẹ́ káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ti péjú pésẹ̀ sí pápá ìṣeré ńlá ní ìlú Ìbàdàn láti yẹ Adébáyọ̀ Adélabú Pẹ́ńkẹ́lẹ́ Mẹ́ẹ̀sì sí. kódà gbajúgbajà olórin fújì ní Alhaji Abdulwasi Alabi Ọdẹ́tọ́lá ẹni tí ó gbayì mọ̀ sí Pasuma Wonder tàbí ọ̀gá ńlá fújì òun ló ṣíwájú àwọn olórin láti wá kọrin. bẹ́ẹ̀ ni àgbà olórin fújì ilẹ̀ Ìbàdàn ni ìyún Alhaji Rashidi Ayinde ẹni tí ó gbayì mọ̀ sí fújì mèrèǹgè òun náà wá kọrin. gbajúmọ̀ olórin fújì ilẹ̀ Ìbàdàn tó kìkì ń tàn gidigidi lọ́wọ́ lásìkò yìí Alhaji Tirimizi Alamu Gbọ́lágadé ẹni tí ó gbayì mọ̀ sí Tirilẹ́dà òun náà wà níbẹ̀ láti kọrin. bẹ́ẹ̀ ni gbajúgbajà olórin takasúfè ni tí wọ́n pè ní Qdot Alagbe òun náà wà níbẹ̀ láti fi orin yẹ àwọn èèyàn sí. ṣá o pẹ̀lú bẹ́rù ṣe wá pọ̀ tó tí wọ́n yẹ Adébáyọ̀ Adélabú Pẹ́ńkẹ́lẹ́ Mẹ́ẹ̀sì sí níṣe ni kò sí ọ̀kankan lára àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC tabalẹ́nulẹ́rọ̀ bẹ́ẹ̀ láti wá yẹ̀ sí. eléyìí ló sì jẹ́ kí ominú máa kọ àwọn tí wọ́n mọ̀ nípa òṣèlú àti òǹwòye òṣèlú wípé ewu wà lóko ló ń gẹ o epo tiẹ̀ yẹ kí wọ́n rí àgbẹ̀ ẹgbẹ́ kan ní ọ̀dọ̀ Adébáyọ̀ Adélabú wọn nígbà tí orogún ẹ̀ sẹ́nitọ̀ Sharafadeen Ali tó ń ṣe tiẹ̀ àwọn àgbààgbà ẹgbẹ́ kan wọ́n wá síbẹ̀ wọ́n ní ṣùgbọ́n bí ó ṣe sí àgbààgbà ẹgbẹ́ kọ̀ọ̀kan níbi tí Adébáyọ̀ Adélabú wọn lè túmọ̀ sí pé ewu wà lóko ló ń gẹ o. kódà ẹgbẹ́ kan tí wọ́n pera wọn ní ẹgbẹ́ Ọ̀yọ́ Concern Youth àwọn fi àtẹ̀jáde síta wọn ní pẹ̀lú báwọn àgbà ẹgbẹ́ àti alẹ́nulọ́rọ̀ ẹgbẹ́ ò ṣe yọjú síbi tí Adébáyọ̀ Adélabú tó ti ṣe ìkéde yìí wọn ni ó ti fi hàn pé àwọn àgbà ẹgbẹ́ wọn ò ṣàtìlẹ́yìn fún un. kódà wọn ní ẹgbẹ̀rún mẹ́rin náírà 4,000 ìní Adébáyọ̀ Adélabú ló tún pín fáwọn tó wá ṣùgbọ́n ní síbẹ̀ àwọn àgbààgbà ẹgbẹ́ ò yọjú. ẹni tó fi àtẹ̀jáde síta lórúkọ ẹgbẹ́ Ọ̀yọ́ Concern Youth Oníbíọ́lá Akínládé tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ó ti ń jà rìnrìn ìdásíkò.